ẹ káàbọ̀ padà bó ṣe rí òun lẹ ti gbọ́ àkáàlẹ̀ ohun arábìnrin yìí òun lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ gbọ́ ẹ̀yin náà rí i pé ó bani lọ́kàn jẹ́ nílé agbára fún tọ̀sẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú àwọn tá a jọ máa ń mú ètò yìí wá wọ́n ti ń bẹ nílé agbára ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Imam Sheriki Aminulai ọ̀rọ̀ láṣẹ ìgbọ́tàn yìí kí ọkùnrin ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin kí ọkùnrin máa bírèkì àti obìnrin ní ilẹ̀ Yorùbá ẹ̀yin gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn ìhàwó ó lẹ́yìn kọ sí ká tó wá sọ̀rọ̀ alákùnrin gan. ẹ ṣe àtọkùn a kí gbogbo olùwò àti olùtẹ́tísí pẹ̀lú olùfọkànsí ètò Ojuri etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di bí tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ lágbára Ọlọ́run ìbéèrè tẹ́ béèrè àtọ̀ fún ọ̀rọ̀ ẹ̀sìn ìjọmọ èèyàn síra ni aláti máa dunra wa nínú ni kó má jọkọ àti ìyàwó àtọkọ kan dunra wọn nínú wọn gbọ́dọ̀ máa bara wọn nínú jẹ́ ọmọ àti òbí ẹ̀ ìdùnnú mọ́nà gbọ́dọ̀ jẹ́ alábàágbé àti àwọn tájọ ń ṣiṣẹ́ irrespective of the religion láì fi ẹ̀sìn ṣe bọ́lọ́run ṣe dá ayé nìyẹn tó yẹ lọ fi dá wa wọnú ara wa tó yẹ pé inú létà ń gbé àárí Ìgbò àárí Haúsá àárí Yorùbá nínú ẹ̀ níbi iṣẹ́ wa àti inú mọ́tò tá a bá ń wọ̀ so kásáré pé a maintain peace láàrin ara wa. Imam ìwà tí arákùnrin yìí gan wù kí la lè pè. ìwà tí arákùnrin yìí wù ìwà jìbìtì náà ń pè nílẹ̀ Yorùbá inú ẹ̀sìn náà ìwà jìbìtì náà ń pè kò ní nǹkan méjì so tí ó bá jẹ́ pé kò nílò jìbìtì ni tó bá fẹ́yàwó mẹ́rin tẹ́lẹ̀ bí márùn ó yẹ kó sọ fún pé òun ti níyàwó ńlé tẹ́lẹ̀ àti pé gbogbo nǹkan tí yóò bá he who fail to plan to fail gbogbo nǹkan tí yóò bá gbáradì fún tẹ́lẹ̀ ẹ máa ń kùnà ni ìgbéyàwó ọ̀sẹ̀ kan náà ó ti yá jù torí pé Ọlọ́run ń fààyè sílẹ̀ nínú Al-Qur'an wípé kí ọkọ tí èèyàn fẹ́ fẹ́ àti ọ̀tí èèyàn fẹ́ kí èèyàn mọra ẹni délédélé kẹ́ ẹ mọ̀ iṣẹ́ wo ló ń ṣe kẹ́ ẹ mọ̀ àwọn èèyàn ẹ̀ kẹ́ ẹ mọ̀ fámílì ẹ̀ so èmi ń pa eléyìí ẹ mọ̀ ẹ̀gbọ́n ẹ mọ̀ àbúrò so nídìílé ìyàwó nídìílé ọkọ ẹ ti bẹ́ẹ̀ bá ti mọ̀ yẹn ìgbà yẹn lẹ tó máa kó wọnú ìgbéyàwó tẹ́ fẹ́ kó torí pé ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ìgbésẹ̀ àṣìgbé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí tí wọ́n bá kí wọ́n gbé lọ bẹ́ẹ̀ yẹn ni ó ṣeé ṣe kí ẹni yìí má kó sí pàkóló onírọ̀ ẹni tó ti fẹ́yàwó márùn tẹ́lẹ̀ tó fún wa fẹ́ fẹ́yàwó even though kájà pé bá fẹ́ gbé ní ọ̀rọ̀ ti Islam tí mo ti sọ nígbà kan rí pé káwọn yẹn má sọ Islam lẹ́nu pé gbogbo àwọn tọ́lọ́run là sílẹ̀ nínú àwọn òfin àlèmítọ̀ pẹ̀lú ẹ̀ tó wá lu jìbìtì láti fi fẹ́yàwó ẹlẹ́ẹ̀karùn-ún ó ti kọjá ààyè. a sì ń padà bọ̀ wá síbi tẹ́ ń lọ yẹn. ó dẹ̀ tún pe àìní lọ́ọ̀yà. ẹ jẹ́ ń padà sí ọ̀dọ̀ Evangelist Adébọ́lá Ọlátẹ́jú ọ̀rọ̀ láti gbọ́ àwọn aráàlú náà sì ti gbọ́ ẹ jẹ́ ká wò ó oríṣiríṣi là ń gbọ́ lórí bí pẹ̀ǹtúká ṣe ń ṣẹlẹ̀ lórí ètò ìgbéyàwó láyé òde òní ṣé a lè sọ pé àìmọ̀ ìwà ara ẹni tó ká tó jọ kó pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ni ìyẹn àkọ́kọ́ àmọ́ bàbá ní ká tún wá wò báyìí kí gangan ó ní nǹkan tí èèyàn lè ṣe kí làwọn ìgbésẹ̀ tí èdè ènìyàn gbọ́dọ̀ gbé ṣáájú kó tó di pé àwa pé adé tọkọtaya kí làwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé. ẹ ṣe olóòtú mo kí gbogbo ojú tó ń wò wá nínú ilé lórúkọ Jésù ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí yín náà ò ní di. àmín o. tá a bá ń sọ tá à ń wí tá à ń sọ afẹ́kẹ́ kọ́gbọ́n náà ẹ̀ ni afẹ́kẹ́ yìí náà kẹ́kọ̀ọ́ náà ẹ̀ ni ṣe rí alábùkẹ́ ẹrù ẹ̀wọ́ olókèlè ń wò ẹ wò sàlẹ̀ wò ṣe rí ìgbésẹ̀ tárábìnrin yẹn gbé lóòótọ́ bí ọkọ ẹ̀ ṣe ti kú tó ti rí pọ́jọ́ ti ń lọ torí ọkọ a lè sọ pé ó burú jù kó sọ pé òun fẹ́ rì má rì wọn dẹ̀ kọ irọ́ sójú ọkùnrin pé eléyìí o onírọ́ ni eléyìí o lóòótọ́ ni wọn kọ síbẹ̀ ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ kí obìnrin àtọkùnrin ṣe ṣáájú ọjọ́ ìgbéyàwó ṣáájú kó tó di pé wọ́n tiẹ̀ lè gbà báwọn máa fẹ́ra wọn gẹ́gẹ́ bí because n tá à ń pè ní ọkọ àtìyàwó kì í ṣe ìrìn àjò ọdún kan ọdún méjì o sí nílẹ̀ ìlú òyìnbó tí wọ́n ṣe 2 years agreement of marriage rárá contract ni wọn síbẹ̀ tó bá ti wọ̀ ó wọ̀ for life nìyẹn so ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí ó wáyé kí ọkùnrin àtobìnrin kan tó lè accept pé a máa fẹ́ra wa èkíní nínú ẹ̀ ní wípé even àwọn ọmọ secondary school tí wọ́n bá ń fẹ́ra wọn ní pé mo fẹ́ fẹ́ mi fẹ́ fẹ́
ẹ ti rí ọkùnrin yẹn á ti máa sneak around the house obìnrin yẹn so á ti mọ gbogbo àwọn òbí ẹ̀ èyí òyàwó náà á ti máa lọ tó jẹ́ pé àwọn aráalé ọkọ gan á ti mọ̀ wọ́n kàn sí àwọn òbí á kàn sí wọn wò pé gbà tí òkú ti sọ fún wa pé ẹni tó fẹ́ fẹ́ wọn á máa dẹ́lẹ́kẹ́ ṣùgbọ́n wọ́n á ti mọ̀ wọ́n so ìdí nìyẹn tí Yorùbá fi ní ìwà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tá a ti gba ọ̀làjú ti wá gba ìwà yẹn kúrò ń sìn kí ni ìwà yẹn kó tó di pé ọmọ máa ní ọkọ wọ́n gbọ́dọ̀ mọ ẹbí ọkọ yẹn wọ́n á mọ irú ilé yẹn wọ́n á tọpinpin ẹ̀ débi pé irú àìsàn wo ló ṣe wọ́n nínú ilé yẹn wọ́n á tọpinpin ẹ̀ débi pé wọ́n á sọ wípé irú èèyàn wo ni àwọn wọ̀nyí jẹ́ tó bá ti jẹ́ pé kì í ṣe èèyàn dáadáa wọn ò ní gbà kọ́mọ wọn fẹ́ wọ́n á tọpinpin ẹ̀ tó bá ti rí i pé ọmọ dáadáa àwọn ní ilé rẹ̀ ló ti jáde wá ilé rẹ̀ ló ti jáde wá yẹn òun náà máa fọwọ́ sí wọ́n á fẹsẹ̀ sí wọ́n á fi gbogbo ara sí ṣùgbọ́n nígbà tí ẹni wá fà wọ́fò nígbà tẹ́ pàdé ara yín lórí Facebook sí lélẹ́yìí ó wà fún kan dáadáa ó tún wà fún yìí tó kù náà èyí tó gbé tólúkálùkù bá lọ ni tẹ́jọ́ approach ara yín láàárín ọ̀sẹ̀ kan péré tẹ́sẹ̀sẹ̀ wá tẹ́ wá ṣe márèjì tó wá sọ fún ẹ pé lẹ́yìn márèjì lòun tó máa kò tiẹ̀ mọ̀ bóyá àkúdà àyà ọkùnrin yẹn jẹ́ ó pàdé èèyàn ní títì ó dẹ̀ bá lọ lébẹ̀ ọlọ́mọdé káráburú báyé tẹ̀ ṣe le tó yín nísìnyìí ó mọ irú ẹni tí ẹni yẹn ń ṣe lóòótọ́ ó pèrè ní lọ́ọ̀yà ó sọ pé òun ní ṣíbà ó ṣe gbogbo ẹ̀ ó wá di pé ẹjọ́ kúrò ní Minna ó wá sí Ògbómọ̀ṣọ́ ní ẹlẹ́màmọ́lé lẹ́yìn oṣù kan tí wọ́n ṣègbéyàwó lẹ́yìn oṣù kan tẹ́ ṣègbéyàwó ó ṣèlérí fún pé yóò mọ àwọn èèyàn ó tún wá dé kínní ó tún bẹ̀rẹ̀ sí ṣe ìwọ náà ti mọ̀ wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn so obìnrin yìí ò rí bó ṣe yẹ kó rí lákọ̀ọ́kọ́ ó ti kọsẹ̀ níbì kan torí tó bá yẹ kó rí bó ṣe yẹ kó rí a máa rí lára àwọn ẹbí ọkọ yẹn tó máa ẹ jẹ́ kí n fi obìnrin kan ṣàpẹẹrẹ ọkùnrin yẹn Èkó ń bìbà yẹn náà wà ọmọ Abẹ́òkúta ni ọkùnrin tí mò ń sọ yìí so ó wá rí obìnrin olóòfẹ́fẹ́ ó ní póhùn tí níyàwó òun tí ì ṣe kankan ìgbà òkú bá sásùn wọ́n ṣàjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ wọ̀ ó ṣàṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tó yá tí iye obìnrin sá ń dá láàmú pé wọ́n tẹ̀ tí fẹ́ra wọn wọlé náà pé iye obìnrin sì ń dá láàmú pé ó yẹ ká lọ mọ̀ bí ẹ̀ ká lọ mọ́sà àwọn mi bá sọ pé òun bí sì lé ní a ní gosilo lọ́la nǹkan kan gbà tó sá máa yá ó ṣe lọ di pẹ̀lú àwọn àbúrò ẹ̀ kan ṣe mọ̀ pé bẹ́yàn bá ń ṣe kiri náà arrange parents so ó lọ di pé tóun bá ti dé o so gbogbo yín kẹsẹ̀ wọ́n sá lọ so ìyẹn wá rí bet ìyẹn nìyẹn wá ń communicate ló mọ̀ bí aráalé bet gbà tó wá yá gẹ́yẹ wá wọn á ní kó padà lọ síbẹ̀ yẹ láìsí ọkùnrin yẹn bẹ̀ ó dẹ̀ padà lọ gbà tó máa débẹ̀ tó bá máa yẹ lé gbogbo àwọn tó wà láràndì ló ṣàṣìbẹ́ ni pé òun fẹ́ lọ tó bá ní ẹjọ́ ọkú jẹ́ mọ́ bàdá alágbáyà kankan ẹjọ́ bó ni ìyàwó wọn wà náà bá ní kí ni ìyàwó wọn wà ní náà bá dárúkọ àdúgbò bẹ́ẹ̀ pé kódà ó ti bímọ mẹ́ta gan ó bí ọmọ mẹ́ta ó sì ń ṣe bíi single fún ọmọ mẹ́ta kẹ̀ kí lélẹ̀ bí yẹn ṣe sá wá sí padà wá sí kí ni tó bá yẹ pé kì í ṣe póbìnrin yẹn lo ọgbọ́n obìnrin kan máa tún fall sírù kan tá à ń sọ yìí náà nígbà tó wá bá mi mo ní lọmọ lé ibi tó ń gbé ó lọ́dọ̀ brọ́dà ló wà ṣé brọ́dà ẹ̀yẹ kò ṣeé mọ̀ ẹjọ́ lọ́bẹ̀ gbà tó ti di pé ó fẹ́ wá sí lóòótọ́ ló bá bẹ̀rẹ̀ sí ló bá dà sí rọ̀fù ló bá ṣe so obìnrin yẹn ó ti ṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ó ti ṣe àṣìṣe láti lè wá ó ti wọ́. mò ń padà bọ̀ wá sí ọ̀dọ̀ yín Evangelist Adébọ́lá Ọlátẹ́jú Imam ẹ jẹ́ àwò báyìí a máa dùn mí lọ́pọ̀ ọgbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ pé àwọn gan mọ̀ nípa òfin wọ́n sì tún ń rú òfin arákùnrin yìí amòfin ó ní wọ́n pè é gẹ́gẹ́ bí arábìnrin yìí ṣe ṣàlàyé fún wa ó fún yàn lóyún ó ṣe arrange wedding pẹ̀lú ẹ̀ nígbẹ̀yìn gẹ́gẹ́ bí arábìnrin yìí ṣe sọ ó ní pé kípinyà dé láàrin àwọn èyí mẹ́mẹ́mẹ́mẹ́ tá a máa ń sọ nínú ẹ̀sìn mùsùlùmí wípé mẹ́lẹ̀ náà wí mẹ́ẹ̀wò gangan torí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé mẹ́bẹ̀rẹ̀ látòrí mẹ́rin mẹ́ta mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ẹ bá wa yàn dáadáa mẹ́ta ń sọ nínú ẹ̀sìn mùsùlùmí torí pé ìtarábìnrin yìí tó sì dúró dè ẹ̀yin náà gbọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní lẹ́yìn ìgbà tóun rí i pé ó ti níyàwó 5 tẹ́lẹ̀ pé òun ní 6 ó lóun tó kúnlẹ̀ òun tó ń bẹ́ẹ̀ pé káwọn tó máa béèrè àníyàn lọ àmọ́ òun mọ̀ yìí pé bí ó ṣe rí òun lélẹ̀ àmọ́ kẹ́ ẹ tẹ́ ó dáhùn ìbéèrè yẹn ẹja lọ ilé agbára lókè lọ́n babádé àmọ́ tẹ̀wájú ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀.